làǹpàmàdà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ní gbogbo ibi tí ẹ ti ń wò mí jákèjádò àgbáńlá ayé, mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta ṣàlàáfíà ni mo tó bá yín ṣe dáadáa lẹ́wà dáadáa lẹ́ẹ̀mà wà torí dáadáa ní bẹ nínú abidi ikú kì í pẹ̀tà lójú wọn ikú ayé kan ò nípa gbogbo wa la dàgbà ká di ńlá bẹ́ẹ̀ ló máa rí nìyẹn láṣẹ Elédùmarè. Ẹ ti mọ̀ orúkọ tèmi ni olóyè Fẹ́mi Balógun Awolumate Aṣòròfìjà lọ mọ́ èmi náà ni Paramount King of Ekute Traditional Music, èmi kan náà ni ọba tíátà nílẹ̀ Rẹ́mọ. Mo kí yín dáadáa. Kí ni mo tún mú wá fún yín báyìí lórí àwọn ètò tó máa wáyé lórí ìkànnì Yorùbá Shimba TV náà ni mo tún bá wá. Kí làwọn ètò àti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ètò ti wà nílẹ̀ tí a máa ṣe gbogbo máa dá wa padà sí àwọn ètò ìgbàanì, àwọn ètò tí àwọn bàbá wa fi ń to ilẹ̀ tí wọ́n fi ń tòlú tí wọ́n fi ń táyé ṣe táyé fi ń gún gẹ́gẹ́ àmọ́ máa gbé wá. Kí ni ẹ̀sìn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú? Báwo ni a ṣe lè mú ẹ̀sìn kíní, ẹ̀sìn kejì, ẹ̀sìn kẹta, ìmọ̀ràn tó wà nínú ẹ̀sìn, ètò tó wà nínú ẹ̀sìn, báwo la ṣe lè fi máa ṣe àtúnṣe láàrin ìlú wa? Àti sọ kí ni ìdí tí ò ṣe gbọ́dọ̀ máa sí ìjà ẹ̀sìn láàrin wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nìtì àti oníṣẹ̀ṣe? Àti sọ àwọn ètò yìí la máa mú wa níkọ̀kan. Ó tún kù níbọn ró ibi tó tún wà kù sí lélẹ̀. Bẹ́ẹ̀ la tún máa ṣe ètò, àwọn ètò kan wà tó jẹ́ pé àṣẹ Ọlọ́run ni, kì í ṣoògùn, agbára tí Ọlọ́run pàṣẹ sínú àwọn nǹkan yẹn ni. Ẹ wo ìrèké, kò síbi tó wù kí wọ́n lè gbin ìrèké sí, tó bá jẹ́ lójò ni, tó bá jẹ́ lẹ́ẹ̀rùn ni, tí ìrèké bá ti lù ń bẹ́ẹ̀, ibi orí ilẹ̀ tí wọ́n gbin ìrèké sí, tí wọ́n bá gbin ewúro síbẹ̀, ìrèké adùn tiẹ̀ délẹ̀délẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé adùn náà ló máa tó padà kẹ́yìn ewúro gẹ́gẹ́ bí àwọn bàbá wa fi ṣe kọ́ wa náà ni. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà láyé tó jẹ́ pé kì í ṣoògùn, àṣẹ tọ́lọ́run pa sínú ẹ̀ ni. Lára àwọn kan tá a sì máa rí pé agbára tó ń jẹ́ Ọlọ́run ó ga ju gbogbo ayé lọ nìyẹn. Ẹ wo ìrèké, òṣèlógún kankan tó pàṣẹ tí kò rèké kíkí rèké dùn. Ẹ wo oyin, ẹ wo kòkòrò ní o. Lára kòkòrò tó dídí tó bá gbá èèyàn, wọ́n ní igun ta ni àtagbé, ìkàndù ta ni àtagbà, tó yin bá ta ni a máa gbóhùn oyin. Gbogbo ara ló máa ní kọ̀ǹdùkọ̀ǹdù. Ṣùgbọ́n lára kòkòrò oyin yìí, ẹ wo nǹkan tí wọ́n yọ lára ẹ̀. Ẹ wo bó ṣe rí. Èèyàn ẹ̀dá kì í foyin sẹ́nu òtútọ́ Ọlọ́run ni. Ká tó wá kúrò ńbẹ̀, ẹ wo orógbó, wọ́n ní apá orógbó ò láwẹ́, a tún jẹ lẹ́nu, orógbó tún korò. Ṣùgbọ́n ṣé wá mọ̀ pé nínú gbogbo àwọn nǹkan tí a lè tò pẹ̀lú orógbó tí ọba mi Èdùmàrè dá, ṣé wá mọ̀ pé kò sí kọ́ta fi wó orógbó? Ó ní orógbó ló ní ká gbó sáyé o. Ǹjẹ́ èèyàn kò lè jí lówùúrọ̀ ọjọ́ kan ṣá kó wò pé òun ò gbó kankan? Kò sẹ́ni tó fẹ́ aburú fúnra ẹ, gbogbo náà là ń fẹ́ rí sí rẹ fúnra wa, à sì rere náà. Kí ni mo fẹ́ fàjọ gbogbo àwọn nǹkan yìí? Ṣùgbọ́n àṣẹ Ọlọ́run ni, kì í ṣagbára, kì í ṣoògùn, ẹnìkan ṣe ló ní agbára náà lọ́wọ́, òun ni Ọlọ́run Olódùmarè, ọba Ajíkẹ́, ọba Àṣàkẹ́, ọba tẹ́lẹ̀gẹ́ foríṣà gbígbí, ọba tó ta sọ́mọ̀ bí ẹni tẹ́ni, ó ta lẹ́lẹ̀ bí ẹni taṣọ, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun, ọba tó máa bẹ, tó ti ń bẹ káwọn bàbá tó bẹ lánàá, ó ti ń bẹ nígbà táwọn bàbá bẹ, àwọn bàbá tó lọ tó ń bẹ, ìgbà táwa tó dé a tó ń bẹ, nígbà táwa bá dé ìgbà táwa tó lọ, Ọlọ́run náà ló sì máa bẹ. Ta lọ Ọlọ́run tá a sọ̀rọ̀ pa ẹ̀? Kí ni ìwọ tí ẹ mọ̀ nípa Ọlọ́run? Kí ni mùsùlùmí mọ̀ nípa Ọlọ́run? Kí ni kìrìsìtẹ́nì mọ̀ nípa Ọlọ́run? Kí ni oníṣẹ̀ṣe mọ̀ nípa Ọlọ́run? Gbogbo àwọn nǹkan báyìí ní ètò tí a fẹ́ máa jẹ́ kí gbogbo wa jọ máa rí. A gbọ́dọ̀ kẹ̀yìn sí ọ̀run wa, a gbọ́dọ̀ forúkọ Ọlọ́run Olódùmarè wé nǹkankan, a gbọ́dọ̀ gbé sẹ́gbẹ́ nǹkankan, a gbọ́dọ̀ gbé nǹkankan síwájú ẹ̀, kódà a gbọ́dọ̀ gbé nǹkankan sẹ́yìn ẹ̀.
torí táyé bá ń jáyé ọlọ́run ni, táyé bá tó ń jáyé ọlọ́run ni, táyé ò bá tó ní jáyé mọ́ ọlọ́run ni. ṣùgbọ́n Olódùmarè náà sọ pé Olódùmarè kì í ṣe nǹkan kó tún jẹ nǹkan jẹ kó tún bà nǹkan jẹ́. nígbà míì onígbàgbọ́ a máa rí ṣòro, kìrìsìtẹ́nì tó fojoojúmọ́ ń lọ sílé ìjọsìn a máa rí ṣòro ńláńláńláńlá wò pé bó o lè ṣe ń gbàdúrà tó ṣàdúrà àwọn ṣọ́lọ́run wá gbàdúrà àwọn ni. mùsùlùmí gbà míì á kírun àforíbalẹ̀ fọlọ́run títí á ṣàlùwà láṣẹwò títí bá ti wùn kó ṣe gbogbo ìyẹn náà tó síbẹ̀síbẹ̀ náà ìṣòro aṣáàdéṣà ni. ẹ wá wọ àwọn oníṣẹ̀ṣe, wọn á dáfá, wọn á rúbọ, wọn á ṣe tọ̀tún, wọn á ṣe sósì, wọn á gbàdúrà, wọn á ṣe síbẹ̀síbẹ̀ náà ìṣòro á dé nínú. ṣé ká wá sọ pé Ọlọ́run gbàdúrà wọn ni? rárá o, àdúrà ń gbà. irọ́ ikú là ń pa má dà, elépojò ní bàbá gúngún. Yorùbá Shimba TV, ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí bẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching.